àwọn agbébọn tún ṣèkọlù sí èrùkú ní Kwara. Wọ́n jẹ́ àgbẹ̀ kan gbé lọ lẹ́yìn ìkọlù ilé ìjọsìn CAC. Àwọn agbébọn tó ti yabo ìlú èrùkú o níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí arákùnrin àgbẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Anas Ansaru gbé lọ. Lọ́jọ́ Ajé ọjọ́ 1 oṣù kejìlá ni agbẹnusọ ọlọ́pàá fún ìpínlẹ̀ Kwara SP Adétóhùn Èjìrè Adéyẹmí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o fún iléeṣẹ́ ìròyìn Jígí Alára. Ní ọjọ́ Àìkú ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé nílùú náà o, ó sì jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ nínú oṣù kọkànlá ọdún yìí. Ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn làwọn olùjọ́sìn 38 tí wọ́n jí gbé nílùú ọ̀hún gba òmìnira lákàtà ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Kwara ṣe ìtọ́jú àwọn èèyàn náà lẹ́yìn tí wọ́n lu ọjọ́ 5 gbáko nígbèkùn àwọn ajínigbé o. Gẹ́gẹ́ bí èèyàn kan láti ìlú náà tó ní kí a fi orúkọ bòun láṣìírí ṣe sọ, àwọn agbébọn náà tó jẹ́ 4 níye yabọ oko kan tó wà lọ́nà tó já sí ìlú Kóró níbi tí wọ́n ti gbé àgbẹ̀ náà lọ. Ó ní àwọn afurasí ajínigbé náà fi àdá àti ìbọn ṣe ìkọlù sí Ansaru nínú igbó tó sá lọ o. Ó sọ pé ní ọjọ́ Àìkú ni wọ́n fi tó àwọn ọlọ́pàá ìlú èrùkú létí pé àwọn agbébọn 4 ti yabo èrùkú o. Wọ́n sì gbé ọkùnrin kan tí í ṣe ẹni 40 ọdún lọ. Ará ìlú fi kún ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn ọ̀sọ́kà ni àjọ elétò ààbò ti kó àwọn ọmọ ogun lọ tó fi mọ́ fìjìláńtẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ wípé gbogbo ipá ni ọlọ́pàá sà láti dóòlà ẹni tí wọ́n jí gbé náà. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́kànnì yìí, ẹ máa pín ká o, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.